أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما ويريدون أعوذ بالله من الشيطان الرجيم. الله بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم. الفاتح لما أغلق والخاتم لما سبق آمين. ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقدار العظيم. آمين. آمين. أديت مني إليك يا رسول الله. صلى الله عليه وسلم. tí ọjọ́ bá ti lọ báyìí tí àwọn àgbàlagbà sì wà ní ìkàlẹ̀ ẹ̀kọ́ ni wọ́n fẹ́ wò lára ẹni tó fẹ́ sọ̀rọ̀. ìkàlẹ̀ yìí kún púpọ̀ fáwọn ẹni Ọlọ́run. wọ́n lẹ́ni tó bá dókè Ìbàdàn tó bá ní kò sókè mímọ́ tó bá dé Kilimanjaro yé lè túbá. Masha Allah. ẹ̀yìn bá ní òun fẹ́ sọ̀rọ̀ níwájú àwọn tí Ọlọ́run kó ayé lé lọ́wọ́ ẹlòmíì ò mọ ojú ọ̀nà àti wọnúlé àwọn ẹni Ọlọ́run òun lójó dàrú mọ́ lọ́wọ́. Allah. baba Maulana Sheikh Ahmad Tijani Radiyallahu ta'ala anhu. Maulana Sheikh Alhaji Ibrahim Yes, radiyallahu ta'ala baba Sayyid anhu. Ali Zize Zize radiyallahu ta'ala anhu. baba àgbà lóṣòdì baba Radiyallahu ayé ta'ala pé anhu. Rahmatullahi alayhi. gbogbo àwọn àgbà ẹni Ọlọ́run baba ńlẹ̀ Ọlọ́run ṣẹ̀yẹ Radiyallahu ta'ala anhu. tó wá dórí baba àgbà lágége Sheikh Adam Abdullahi Al-Alori Rahimahullahu ta'ala anhu. baba Alhaji àgbà gbogbo àwọn ẹni Ọlọ́run kó bá wa kẹ́ gbogbo wọn lápapọ̀. Amin. àfààní ya rijalallahi. Ya rijalallahi. bẹ́ẹ̀ni. Inni qaifun qawwimuni adkhuluni darakum. bàbá ọba ayé pé ọba ṣé Mustapha gbogbo àwọn àgbàlagbà mo kí wọ́n máa fún yàn ní ìṣẹ́jú mẹ́wàá kéèyàn fi sọ̀rọ̀ tó bá ní kò tóun ẹ sọ fún mi pé Ọlọ́run tó dá wa sáyé gan wọn àsìkò táwa lónìí. Ya rijalallahi inni qaifun. ọ̀rọ̀ táwa sọ láyé Ọlọ́run wọ̀ fún wa ni ìjọ tí ọ̀rọ̀ yẹn bá ti pé kódà bí yàn bá ń yanu tó kọ ọdún mẹ́wàá tí ó lò láyé yóò kọ̀ mọ́ yanu ni ọ̀rọ̀ oníjáde ń bẹ̀. Inni qaifun. ìrìn ẹsẹ̀ wa tá à ń rìn láyé wọ́n wọ̀n fún wa níjọ́ tó bá ti pé òní lè gbẹ́sẹ̀ wọn. Inni qaifun. àwọn ní ká sọ̀rọ̀ níwájú àwọn ọ̀rọ̀ mo fi ìkàlẹ̀ gbogbo tí ń jẹ́ baba Zize níkàlẹ̀ mo fi kí gbogbo kalẹ̀ lápapọ̀. Inni qaifun. Baba lọ́jọ́ baba qawwimuni Alimansuri. fadkhuluni darakum. ẹ̀yin náà níjókòó yìí kí ẹni tọ́lọ́run bá ti kí kò ní ìdíkẹ́ yàn kí mọ́. Ya rijalal hayyi. ẹ jẹ́ kí àwọn tó wà wájú wa. Ya rijalal hayyi. gbogbo àwọn tí wọ́n ti ṣíwájú ẹ níbi iṣẹ́ kan tó bá ti kí wọn wó kílẹ̀ ọ̀nà fún ẹ. Ya rijalal hayyi. nàyìn mo kí alùmọ̀mọ́díyà gbóyin mo kí o ìsọkúsọ ni pé bọ́lọ́run bá ti fún yàn ní nǹkan kò lè gbà padà irọ́ ni o àwọn kan ti lò ta lánàá tí wọ́n kó ń ta lẹ́ni tí wọ́n sì ń ta. Ya rijalal hayyi. Inni qaifun. mo kí bàbá wa Ainul Ulama. Qawwimuni. Baba àfà. mo kí àfa wa àgbà Maulana Sheikh Yasatar. Qawwimuni adkhuluni darakum. gbogbo ẹ̀yin àgbàlagbà mo kí ẹ dákun o. Qawwimuni fadkhuluni darakum. ìjọ tó o bá ti ń ṣàdúrà pé o fẹ́ dàbí ẹnìkan má gbàgbé láti máa fi kún un pé àdánwò tẹ́niyẹn pàdé ìwọ náà fẹ́ rí. Ya rijalal Gbogbo àfà. hayyi. ìjọ tẹ́lẹ̀mí ìdókè tán lẹ́ rí ìkan náà àfọ àwa ti sọ̀rọ̀ nbí mo kí àfọ àwa dógó wọ́n ti sọ̀rọ̀ láàyè wọ́n ní Ọlọ́run ló mọ ọjọ́ tẹ́lẹ̀mí fẹ́ jáde lóde wọ́n pè sóde aṣọ ní òní lòjó lọ Allah. wọ́n pe ẹlòmíì lóde owó tó fẹ́ ná lóde ní òjò rí bó bá ti wá dá nǹkan yẹn kọjá ní tí wọ́n ń pè ní ìsàníyà mẹ́ta ni kéèyàn déyàn láyé àlìwìrásà wà ìyẹn lè jogún ẹ̀ àlìmọ́hábà wà àlìmọ́tásàbà wà lẹ́lòmíì ò gbọ́dọ̀ farawí ẹnìkan tó bá ti gba wájú ẹ̀ ó ṣiṣẹ́ ni ọ̀dọ̀ Ọlọ́run là ń lọ oríire la fẹ́ ní àmọ́ náà tí ní kálukú ó gbà débi ọ̀tọ̀ọ̀tọ̀ ni bàbá fẹ́ ka 10 ìsìn kò ṣe nọ́mbà kan náà ni yóò fún wa ní 10
o lè lo 9+1 yóò fún ẹ ní 10 tó bá lo 8+2 yóò fún ẹ ní 10 kódà kó lo 7+3 yóò fún ẹ ní 10 ìyìn tẹ́lẹ̀mí fẹ́ wá ṣe láyé àgbákò méje wà fẹ́ lómi oríire mẹ́ta Allah. òun ló jẹ́ káyé gbọ́ wọ́n ti bẹ́ lómi ìyanjú ayé rẹ̀ kó tó dúpọ̀ dé òun ló yẹ kó tètè síwájú ẹ̀ ẹlòmíì ò tí ì délé kí ó ti gba ṣàhádà ó ti gba sàtífíkẹ́tì kọ́ lọ́lé kí kọ́mọ̀ kó nílé kí ó kàn tó lọ ni. Allah. ìwọ tẹ́jọ́ jókòó nílé kí ó tó bá fara wé ó kàn ní pé tẹ́jọ́ jáde tán yóò kọ̀ kọjá lẹ́gbẹ̀ẹ́ ni wọ́n mọ̀ pé lóníwàsí wó sì mọ̀ wà lẹ́yìn. Kọ́wé mo ní àdìgúlù ní Baba Yaya dára Satar. kan. èèmọ̀ ìgbà ẹ̀yin lẹ jí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ èèyàn gbọ́dọ̀ fi aago ẹnìkan woṣẹ́ ni. Baba Yaya Satar mò ń wò yín lọ́dọ̀ Ìmámù Ọ̀fà lánàá ó wá gbọ́ ogun tí Ìmámù Ọ̀fà ń sọ nípa yín ẹni tó tóbi tí ó ṣe gbéraga wọ́n bá wá jọ ìyàwó àti yín pọ̀ sínú iv kò sí ní tí wọ́n fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ ń bẹ̀ ni ẹ̀kọ́ tí wọ́n kọ́ àná ibi pé àdábà ní rọ́bì fún asanata àdìbì yín tí wọ́n fẹ́ kà ló ń bẹ̀ ni pé kí àwọn tó ti ṣíwájú ẹ̀ kan bá àlànà fún ẹ ẹlòmíì ò mọ̀ pé yín tí wọ́n ń pè ní ojú ọ̀nà oríire yẹn ojú ọ̀nà kan tó dí ni ọlá pé ò farabalẹ̀ ní òjò kan lànà fún ẹ ẹ̀yìn kulé ilé náà ló ti mọ lòjá àfa ẹ̀. Yá ìjà lọ́lá ìlílá ìlíkàmá. Baba Yaya Satar ẹ wo mo kí yín pẹ̀lú ohun tó kọlù yín àti ń tẹ́ kọlù mo kí yín pẹ̀lú ohun tó kọlù kí ló bí àfa. Yá ìjà lọ́lá yìí. mo kí yín pẹ̀lú ohun tójú yín rí àti ń tẹ́ rí. Yá ìjà lọ́lá yìí. mo fi gbogbo ọ̀rọ̀ tẹ́ ti sọ láyé tó ti tú àwọn èèyàn lẹ̀ tó ti yẹ àwọn èèyàn mo fi kú bàbá ẹnu ìlú làmá. Yá ìjà lọ́lá yìí. mo fi di bíbí tẹ bí wọ́n bí yín lánàá tó wá jáde lára yín lénìí mo fi kí yín. Yá ìjà lọ́lá yìí. Lábẹ́kúta káàkiri ayé àlèkà méjì ẹ̀. Yá ìjà lọ́lá yìí. bẹ́ẹ̀ tí wàá tóbi tóun kò sí bó ṣe wò kéèyàn fẹ́ kí yín láyé ẹ ṣàdìde kí ni kódà kéèyàn wọ blue. Yá mílí àlùwà. ẹlòmíì kò sọ̀rọ̀ kọjá ọ̀dọ̀ àwọn alásàlátù ẹ̀. Àtùmù nùrù. kò sí tí ò pé rẹ̀. Díyàwó ṣàtìwọ́n. àbá ẹ̀kọ́ tí mo fẹ́ kí ní kálukú mú náà nìyẹn gbogbo ẹni tó bá ti ju ẹ lọ gbà fún kó ju ẹ lọ. kò sí gbà fún lára àwọn alálàfáà ẹlòmíì ò ní pé sókò òun kéwì ni ó lè má kọ ẹni kí ìjẹ yẹn wà lọ́wọ́ ẹ̀. Yá ìjà lọ́lá yìí. mo pe gbogbo ẹ̀yin àgbàlagbà tẹ́ wà ní ìkàlẹ̀. Yá mílí àlùwà. wọ́n bá pẹ̀lú wa ká wá sọ̀rọ̀ wájú wọn ní ká wá kí n kú sẹ́ni. Àtùmù nùrù. Díyàwó ṣàtìwọ́n. Al-Mansuri ìyìn tí wọ́n fi mọ̀ pé èèyàn tóbi láyé àwọn tó bá pè sí jòkó ni. Àtùmù nùrù. àkọ́kọ́ tèmi kọ̀kọ́ wá ní ọ̀tọ̀ lójú tí n fi ń wò yín tẹ́lẹ̀ nígbà mo tún wá wálé ni mo tún wá rí pé àṣẹ tóbi jù bẹ́ẹ̀ lọ. mo ń bọ̀ àfa wà kọ́kọ́ wo sáfù wà kọ́kọ́ wo àfa wa rí dunu àfa youth ọlọ́mọdé ó bàjẹ́ fún àfa náà. Àmín. mo fi ọ̀rọ̀ àfa náà sọ̀rọ̀ níbì kan ẹni tọ́lọ́ bá ti gbà fún yọ bíbí kú òdìdìrín bíbí ló ń wò ńláńlá lè bí ẹ kí wọ́n má di ńlá. àyìmọye àwọn ọmọ ńláńlá àyè ńlá náà ti wọ mẹ́rù ẹ kàn wò pé bàbá ẹlòmíì ò já àǹfààní bàbá ẹlòmíì náà ṣe nǹkan kan síwájú ọlọ́run tí wọn ò polówó ẹ̀ láyé àmọ́ tó polówó rẹ̀ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run èyí tí mo fẹ́ kó ṣe ni pé yọ ńlá lára tèmi náà mi ò tóbi o àmọ́ jẹ́ kó tóbi. Allah. àfa náà ṣe ìkómọ ẹ wá wo bí gbogbo àwọn èèyàn tí gbogbo orú àwọn Yaya Satar fi débẹ̀ ibi tá ti mọ̀ pé èèyàn tóbi nu àwọn tí wọ́n jòkó yìí méjì péré ló wà bí òde ẹlòmíì tí ń fọ́ bù pé wà láwọn àfa àgbà wá sóde òun. Al-Mansuri látẹ́sí àlànà. Anili akadari yabuna akiri. má wádìí pé báwo láyé ẹnìkan ṣe dáa. Látẹ̀sí àlànà. kí ló ń wádìí pé kí ló ń lò fún. Látẹ̀sí àlànà. bọ́lá ń bá ti ń ṣe báyìí náà ni kéèyàn máa tẹ̀síwájú. àfa náà lọ pásítọ̀ ò lè ṣàṣẹ àfa láyé tẹ bá rí pé àfa kan bá kú àwọn àfa náà pa wọ́pọ̀ pa. Látẹ̀sí àlànà. èyí tẹ́ ń ṣe yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fẹ́ ṣerú ẹ̀ tí wọn ò rí ṣe. Látẹ̀sí àlànà. ẹlòmíì yóò máa wádìí ọba dógó yóò máa wádìí pé báwo lágbájá ṣe ń ṣoríire. Anili akidari yabuna akiri. má béèrè lọ́wọ́ àwọn èèyàn nípa kádàrá àwọn èèyàn mọ́. Fọ́sí àlẹ́dí kọ́dà fọ́sí àlẹ́dí tó bá yẹ pé oògùn ni ẹlòmíì gbójú lóògùn ẹ rí i pé wáàsí tó pọ̀ jù lórí social media ẹlòmíì mọ̀ sọ pé sáré gbéra mọ̀ sáré sọ pé yà sáré eré kọ́ lẹ́lòmíì nídìí ìtẹ́lòmíì nídìí ni kó béèrè ọ̀nà ìbéèrè ọ̀nà ju eré lọ èèyàn lè mọ sáré láti ibi là lọ sọ́fà lọ sí Ìlọrin kó má rí n tó wá kẹ́ni tó wà lẹ́yìn kùlé ilé rẹ̀ kó sì mọ gbà nǹkan kó sì mọ ní lárí jùlọ. Látẹ̀sí àlànà. èyí tí mo lánàá ṣe Ibrahim kó fún ní kálukú lọ́wọ́ nìyẹn pé má wulẹ̀ dààmú ní tó fi lọ ayé lélẹ́yìí. Látẹ̀sí àlànà. òun wádìí nípa oríire àwọn yẹn káàkiri wọ́n ní mọ̀ wádìí mọ́. Anili akidari yabuna akiri fọ́sí àlẹ́dí kọ́dà ní àṣìyà wáyákátà wọn. Ọlọ́run ni bá bá jọ tó sá fún yín síbi kan pé wọ́n jọ fún yín
wọ́n jọ fún ní kankan kẹjọ olùtẹ́bàjọ sá kádàrá gbọ́dọ̀ ṣiṣẹ́ lára wọn kan jọ wọn kan lọ. fasi alẹ́dí kọ́ dọ̀rọ̀ ọ̀lẹ́ àṣìyá àwọ̀yẹ kọ́tà. àwọn kankan wà tẹ́ pé agbára ògùn ò ká kódà agbára làákàyè ò ká èèyàn fẹ́ mọ̀rọ̀ sọ wọn ìfowó rà wọn ìfowó nǹkan kan wà ó lè fi rà tẹ́lẹ̀mí bá ti dèèyàn tán tó bá ti ganu ayé kò sí tí ó lè pè rẹ̀ àfa kan sọ ń jóni fáfọ ẹgbẹ́ ó ní kò já ni ó ní kò kọ̀tà ní òjò sóríire mo ní ìwọ já bó ti rí ó já ju ẹ lọ kádàrá ló takò. Allah. kèé ṣe pé èèyàn ṣe mọ̀yàn bí èèyàn bá ṣe mọ̀yàn lè ṣe ńlá rí ó lè mọ̀yàn kéèyàn má mọ̀ ẹ̀ ẹni téèyàn mọ̀ ju ẹni tó mọ̀yàn lọ. kèé ṣe pé o fẹ́ ṣènáwó lọ ṣe pósítà ńlá fi dá ẹ lóhùn o àwọn tí wọ́n ṣe pósítà wọn yẹn lára dá wọn lóhùn ìwọ ni kó wá káyé ẹ̀ tóbi àfa kan tó ṣe big board ó tó wá lọ tẹ pósítà ńláńlá ó tó wá lọ ṣe iv ńláńlá àárọ̀ ló ń jí káwọn olówó nígbà tó dijọ́ ọ̀nà okùn rẹ́ nìkan kọ́ dùn wọ́ ó wá ń sunkún mo ní ìwọ ló ti jẹ̀bi ó kọ́kọ́ tóbi náà kó tó lọ pè wọ́n ni. Allah. iv ńlá kọ́ lèèyàn fi ń pè yàn ńlá pósítà ńlá kọ́ lèèyàn fi ń pè yàn ńlá ìwọ ló kọ́kọ́ jẹ́ kí ńláńlá wà lára ẹni ó fi wá dẹ lóhùn àwọn onímọ̀ sọ fún alájí pé ìgbà wo lẹ mú fún mólídì ọdún ìwọ ni sátidé la mú wọn December 9 la mú kó à ń bọ̀ wá àìsùn ni o wọ́n sì wà mú tọ̀ wá tilétilé kọ́kọ́ lọ tóbi ná kọ́kọ́ lọ wúwo ná kọ́kọ́ lọ jẹ́ èèyàn ná kọ́kọ́ jẹ́ káyé mú ẹ ná darapọ̀ mọ́ Ọlọ́run jẹ́ kọ́ Ọlọ́run mú ẹ kí wọn náà mọ́ Ọlọ́run jẹ́ káwọn ẹni Ọlọ́run alimu rijala kọ́bùlà rijali lè gé ibi kọ́kọ́ lọ mú àwọn èèyàn kọ́bùlà rijali lè gé ibi ẹ mọ̀ tẹ̀ ẹ mọ̀ lé àwọn ẹni Ọlọ́run wọ̀ ẹ tẹríba fún wọn òun ló jẹ́ káyé rí báyìí ẹlòmíì ò tí ì débi kankan ó ti pe rẹ̀ ní mẹ́wàá òun ní òjò ń fi kankan hàn mọ́ tó o bá ti sọ pé o tóbi láì tí ì tóbi wọn ó disturb tí tóbi rẹ̀ àmọ́ tó o bá sọ pé o kéré tí wọ́n sì mọ̀ pé o ti ń tóbi bọ̀ wọ́n fi kún tí tóbi rẹ̀ subhana rabbika. Rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. ẹ dákun ẹ bá mi sọ pé Allahu akbar. Allahu akbar. bá mi yòǹbó ànábì dáadáa. Sallallahu alayhi wa sallam. bàbá wa jísọ gba ọ̀rọ̀ eléyìí kọjá igba o. Wallahi tallahi. ajísọ mílíọ̀nù ọ̀rọ̀ ni. Millions of talk. Ọlọ́run dákun má jẹ́ ó bàjẹ́ o. Àmín. bàbá wa gba Al-Mansuri gbogbo ohun tí ẹni tí ń sọ̀rọ̀ àbáwọn tí wọ́n ń pẹ̀ gan fẹ́ máa sọ ẹ má wo bẹ̀ mọ́. Ẹni ẹ má wo bẹ̀ mọ́. nítorí pé gbogbo àwọn tí ẹ gbé wá tí ẹ wá fi bàbá Maulana Shehu Yasattaru Delade oníwàásí náà lólúkálukú ṣùgbọ́n pé àwọn èèyàn sọ pé àwọn kan sọ pé ṣé bàbá wa Yasattaru nìkan ni àwọn èèyàn wà tó jẹ́ pé olúkálukú náà sì ń wá gbádùn ara wọn kódà gan wọn tí wọ́n sọ pé bàbá Yasattaru nìkan ni òun dùn mọ́ wọn ṣùgbọ́n oríire tá à ń jẹ lára yìí lọ́fẹ́ kó court ọlọ́run sì ní jó court láyéláyé ọlọ́run wọlá nẹ́bí wa Muhammad àìmọye èrì tó ti ṣẹ̀ àwọn èèyàn láti sọ̀rọ̀ Hujjatu Tasawuf fi sọ̀rọ̀ bàbá ọ̀ṣọ́ sọ̀rọ̀ bàbá Imamani sọ̀rọ̀ bàbá wa Jísọgbà náà tún wá sọ̀rọ̀ àwọn èèyàn tún wá sọ pé ṣé bàbá Yasattaru nìkan ni adélélé yìí ọlọ́run dákun má dùn ó ṣíbọ́ lórí ẹnìkan kan wa ọlọ́lá haúlà wàlà quwwata Shehu Ridwanullah ẹ̀ ní wálẹ̀ mọ́ o òkèlè ẹ̀ máa lọ ẹ̀ ní jábọ́ o ẹ̀ ní jẹ gbèsè o ó dá lánàá tó yẹ láwùjọ lánàá ṣùgbọ́n lè ní kí ló ṣe láburú ọlọ́run níjó tọ́ sí yín mo fi àwọn bàbá wa gbà láyé pé mo fi ṣàtàrọ fún yín bàbá Al-Wasiri bàbá Ansawiya mo fi tọrọ fún yín ọlọ́dàkùnjọ orí bẹ́ẹ̀ ọlọ́lá haúlá wala quwwata illa billahi al-aliyyil azimi nítorí owó kọ́ nítorí ẹgbà ẹ̀jẹ̀ fi sápò